nílọrin ẹjọ́ torí Ọlọ́run ẹ foríjì ẹ̀yin bàbá wa nílọrin ẹjọ́ torí Ọlọ́run ẹ foríjì àwọn Benile àti Tani Olohun ẹ̀yin bàbá wa nílọrin ẹjọ́ torí Ọlọ́run ẹ foríjì àwọn Benile àti Tani Olohun gbogbo ẹ̀yin lọ́ọ̀yà lọ́rin ten jà fún lọ́rin ten dáàbò bo Ìlọrin ẹjọ́ torí Ọlọ́run ẹ foríjì Benile àti Tani Olohun ẹ yááfì wọn ẹjọ́ torí Ọlọ́run ẹ withdraw kéèsì wọn yẹn kúrò ní kóòtù ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ kálàáfíà lè jọba ní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run àwọn ọmọ yín là ń bẹ̀ yín àwọn atajẹ́jẹ́ yín là ń bẹ̀ yín yìí ẹjọ́ torí Ọlọ́run tẹ́ni tí bá ṣẹlẹ̀ tó gbú bá dé lónìí a máa forí kò. Yàyà Gàmbàrí àbí kí ni wọ́n ń pe ìwọ ọmọ olójú funfun yìí ọmọ Fúlàní Yàyà Gàmbàrí àbí kí ni wọ́n ń pe ọ yìí ìwọ ọmọ Fúlàní ọmọ Ìlọrin ò ní jèrè ajere jèrè ò ní jèrè Yàyà Gàmbàrí ọbọ jèrè lẹ́yìn ọkọ̀ ò ní jèrè torí àbòsí orí burúkú tí wà táwọn bàbá rẹ tẹ̀sí lọ sí èmi ìfẹ́ mọ́ báyẹn dá sọ̀rọ̀ pé Ìlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí bàbá mi gbé Ìlọrin dáadáa bàbá mi wà lára àwọn tó kọ́ University of Ìlọrin he was one of the contractors tó ń kọ́ University of Ìlọrin so my daddy spent almost 15 years ní Ìlọrin so ó nífẹ̀ẹ́ Ìlọrin gan àmọ́ nígbà tẹ́yìn ọmọ olórí burúkú táwọn bàbá yín tí wọ́n tọ́ tí wọ́n kọ́ wọn tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ orí burúkú lóòótọ́ orí burúkú tẹ́ ẹ sí náà ara àwọn bàbá yín lẹ ti bá a now Yàyà Gàmbàrí mo fẹ́ béèrè kan lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àbòsí orí burúkú tí ó bá yé yín jẹ́ yìí ẹsẹ̀ wo ni ta lọ́lọ́run àti Benile ń ṣe fún yín ní Ìlọrin tó fi ń sọ pé káwọn bàbá yín mọ dáríjì torí yín ọba burú ní 2026 tá a wà yìí kẹ́ ẹ mọ sọ wípé èèyàn bú ànábì èèyàn sun Kùránì lẹ́fù wá gbé lọ́lọ́ ẹjọ́ ẹ ti yá wèrè kú ní Kùránì téèyàn fún ara rẹ̀ rà fún ara rẹ̀ ìmáàdì kọ́ mọ́ sọ pé èèyàn ra Báíbù ó ra Kùránì ó wá mú fún rẹ̀ ó wá yá àbó ṣe tó bá wù kó wá lọ ìyìn tí ìrìbí tó wà ní constitution Nàìjíríà especially ilẹ̀ Yorùbá tó rà ó practice Sharia law nílẹ̀ Yorùbá wípé tó bá ra ìwé tó wá ya ìwé òun wọ́n lè gbé ọ lọ ilé ẹjọ́ torí Yorùbá ti burú ẹjọ́ tí ò lẹ́sẹ̀ lẹ́ ẹjọ́ tí ò lórí tí ò nídìí lẹ́ẹ̀mọ́ ń gbé lọ ilé ẹjọ́ torí pé ti mọ̀ pé àwọn terrorist yín ló wà ní kóòtù bẹ̀ olórí burúkú bàbá lọ́ọ̀yà àwọn agbésùnmọ̀mí bàbá tó sójú bí ojú ohun tó máa ń porúkọ ara ẹ̀ ní US imam àbí nǹkan useless imam bàbá tó sójú bí ojú ohun báyìí bàbá aládánwò ayé tó bàbá ńlá yẹ yóò sí Yàyà Gàmbàrí pé àwọn bàbá rẹ tó ń ra awọ ẹ̀bẹ̀ sí pé Benile àti Tani Olohun kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi wọ́n ṣe torí wọ́n tẹ̀ sẹ́yìn rárá ẹ̀yin gan lẹ́sẹ̀ rán Yorùbá ẹ̀yin ọmọ olórí ibú gbogbo yìí àwọn bàbá yín tó ṣe lọ́ọ̀yà yìí Yàyà Gàmbàrí useless imam àti the other guy olórí burúkú tó ṣe téèyàn bá lọ study law tí ò wá ríṣẹ́ ṣe dandan ni kó fi ṣe lọ́ọ̀yà jẹun ni gbogbo èèyàn tó rí di ẹnjìnà kó ló fẹ́ ẹnjìnà jẹun gbogbo èèyàn tó ṣe lọ́ọ̀kan náà ló fi lọ́ọ̀ jẹun gbogbo chájà bẹ́ẹ̀ tí wọ́n ṣe wọ́n tẹ̀ tún rí nǹkan mú bọnu tó bá ti wá rí pé bí ń pa àwọn wọ̀nyí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ tó fẹ́ tọrọ lọ́wọ́ àwọn olórí burúkú àwọn àáfàá yẹn agbésùnmọ̀mí àwọn ọmọ tẹ pẹ́ra yín lẹ́mírètì yẹn tó bá fẹ́ tọrọ lọ́wọ́ wọn káàkiri wọ́n á máa wá ọ̀nà láti máa wá wọn tí ò tiẹ̀ ṣé orí yín burú ni ní 2026 ṣé development ni yín jẹ́ fún Ìlọrin ṣé development tí ni yín jẹ́ fún Ìlọrin ẹ wo bẹ́ẹ̀ ṣe rí yàtọ̀ sáwọn àlùmọ̀njìrì síbẹ̀ tí ẹ ti láwọn ọmọ kan tó wà ní UK táwọn náà ti ń lọ UK tójú wọn ti ń là so ayé yín fẹ́ bàjẹ́ ojú yóò fẹ́ là yẹn ni sẹ́ni ìyìn mi ò fẹ́ dá sọ̀rọ̀ yín tẹ́lẹ̀ o àmọ́ sẹ́ni ibi tẹ́ ti tọ́ mi lóró ibi tẹ́ ti mú ti Ìbàdàn mọ́ lẹ́ ti tọ́ èmi lóró sórí ẹ ti mú Ìbàdàn mọ́ ẹ mú Ọ̀yọ́ state mọ́ ibi tẹ́ ti tọ́ èmi lóró nu ṣẹgbọ́ sẹ́ni àwọn ìlú kan wà tí ilé fi báyàn sí láyé mi sẹ́ni Ìbàdàn Ifẹ̀ àti Ìṣẹ́yìn Orò ọmọ ẹbẹ dí mọ kọ́ yìí lè fi báyàn sí láéláé ṣẹgbọ́ tẹ́ bá ń sori burúkú yìí náà kí ni Benile ṣe ń tẹ́ kàn lè kì mọ́lẹ̀ tẹ́ ẹ bá mọ̀ ọ kàwé ó yẹ lọ́ọ̀yà ni ìlú èbó ló ti kàwé ó tún expose bó ṣe wọn gbogbo orí burúkú tẹ̀ ṣe ọkàn fi yín cash cruise ni Benile kàn fi yín cash cruise ni tó lọ́ mọ̀ pé pàpà tẹ́ bọ̀ ọ̀bẹ ni normally na content creator ni Yàyà
òun create content ni pé bó ṣe ń sọ̀rọ̀ bí arìn dín akẹ́dánidání òpònú olójú funfun fúlàní ọmọ wèrè ọmọ àyàn ọmọ àdánù òfò yìí dáríjì bẹ̀lẹ́lì àtàlẹ́lẹ́ òwò gan sórí tí wàhálà bá dé yóò kàn yín yóò sì kàn yín lóòótọ́ yóò kàn yín tó tẹ̀ tí ń kàn yín tó tẹ̀ tí ń rí wàhálà lẹ́yìn tó jẹ́ pé lẹ́kùlẹ́jà ló kún gbogbo Ìlọrin lẹ́kùlẹ́jà ló kún gbogbo Ìlọrin sáwọn àǹjẹ̀nu ló ń ra lẹ́kùlẹ́jà ọjà lẹ́kùlẹ́jà tó wà ń lọrin ni sáwọn àǹjẹ̀nu ló ń ra ni sáwọn àfáàyè ló ń ra tí wọ́n fi ṣe kínní àti bóyá kẹ́ má ṣẹ̀ṣẹ̀ sí ọ̀hún nǹkan wà lẹ́nu kó sáfà kankan tó ní nǹkan kan tí ó bá jẹ́ pé ó ń lo ìṣẹ̀ṣe àwa yìí sọ̀rọ̀sọ̀rọ̀ ní àwa MC ní àwa lọ bèrè mi bàdàn lólúyọ̀lé MC ilé mi sọ̀rọ̀sọ̀rọ̀ ní mi àwa mọ àwọn àfà àmọ àwọn wòlíì àmọ àwọn òótọ́ àmọ àwọn kébọ̀ 99.9% àfà tó bá ní agbára kan ìṣẹ̀ṣe ló ń lò ìṣẹ̀ṣe àwa rí wọn tá a rí yín ẹ wo mi ò tiẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú kankan tá a bá ní ìmọ̀ dárúkọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan bá àwọn àfà báyìí ìsìmọ̀ dákọ̀ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí tẹ́sìmọ̀ bá bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀pọ̀n fáńlé tí wọ́n ní gbogbo ẹ̀ tí wọ́n ń wo gbogbo ẹ̀ lé ṣé àti orí yín burú ni ẹnu òfé wá ẹnu èsì lára yín ni ẹnu èsì lára yín ni tẹ́ ẹ bá ti wá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe mọ́ tẹ́bí bá ti ń pa yín ọmọ ẹ fẹ́ gbá àwọn kan ilé ẹjọ́ ló sì pé kẹ́nẹ̀ tí ànábì bá lágbára ẹni tó bá bú ànábì kánábì pa náà tí Jésù bá lágbára ẹni tó bá bú Jésù kí Jésù pa tí Allah bá lágbára ẹni tí Allah bá lágbára ẹni tó bá bú àlàkálà pa náà tí ẹ bá ṣe pé àpọ̀dà ní ọ sọ pé yẹn lágbára ju ayé àtọ̀run lọ èèyàn wá bú ẹnu ọ wá lọ ń gbìjẹ tó lágbára ju ayé àtọ̀run lọ tí ó bá yẹ pé lórí burúkú nìyẹn tí ẹ bẹ normally China sọ wípé àwọn tó bá sì ń ṣe ẹ̀sìn yẹn wípé ó ní mental illness pé ó ní mental problem ó ṣe gbá lóòótọ́ ni tí ó bá jẹ́ pé ẹ ní àrùn ọpọlọ China ní ẹni tó bá ń ṣe ẹ̀sìn ó sì ní àrùn ọpọlọ ó ní àǹgànà tí ó bá jẹ́ pé ẹ ní àǹgànà ni ní 2026 kò ní pé èèyàn ń ya Kùránì èèyàn bọ́ ànábì ìwà ni wàá pè lọ ilé ẹjọ́ ẹnìkan pa ẹnìkan rán wọn lẹ́wọ̀n tí ìbàjẹ́ pé lórí burúkú ni ọ́ àwọn bàbá kò ní dá fáwọn bàbá rẹ tó fi ń bẹ̀bẹ̀ kà á dá áyàn ga gbogbo yín àdégbọ́ àtìgbà tẹ́ ẹ ti gbórí ibú yín tẹ́ ẹ ti tọ́ Ìbàdàn ó yẹ èmi ntí ìbá yín fà. báyìí ni ọ̀kan lára àwọn ọmọ Ìbàdàn ó bínú sọ̀rọ̀ sí Yàyà Gàmbàrí. Yàyà Gàmbàrí yìí jẹ́ ìkan lára àwọn ọmọ Ìlọrin tó máa ń ta oògùn aleko lórí social media. ọmọ Ìbàdàn yìí sọ̀rọ̀ sí Yàyà Gàmbàrí nígbà tí ó sọ wípé kí àwọn àáfàá wọn nílọrin fi orí jìn Tani Olohun àti Benny. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa ẹ bá wa comment kẹ́ ẹ share kẹ́ ẹ dẹ̀ like lórí ìkànnì yìí.